Ogun Agbo fún obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọmọ gbogbo èké nínú ìpèníjà ẹ̀dà ni menstrual pain ní infertility ní hormonal imbalance ọmúroro ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kó lọ́wọ́ ayé inú gẹ́ẹ̀tì pọ́ọ̀tù gẹ́ẹ̀tì pátákó ẹsẹ̀ màálù kò bá jẹ́ ọ̀kan kò bá jẹ́ méjì fi tẹ́lẹ̀ wá okó ọ̀gẹ̀dẹ̀ èyíkéyìí ọ̀gẹ̀dẹ̀ flower okó ọ̀gẹ̀dẹ̀ bíi brown báyìí kọ́ọ̀tì ẹ̀ kò dálé lórí kò fòfó òkun dálé lórí ẹ̀rù alámọ́ àti ata àjọsìn ẹ̀rù alámọ́ àti ata àjọsìn dálé lórí ewé efinrin dálé lórí kó wá gẹ̀ẹ́tì bàrà àti tàgírì kó gé wẹ́wẹ́ kó dálé lórí kó wá gẹ̀ẹ́tì ewé àjọbálẹ̀ àti ewé oríjìn tútù kó kó lé wọn lórí kó wá bu omi sí kó sè lágbo tó bá ti jiná torí pé ó ti fẹ́ jiná wá ìgò oyin ọ̀ríjìnà ẹyọ kan túlé lórí tó bá ti túlé lórí wàá wá máa sè é ò ní jẹ́ kó rú paná wàá wá bẹ̀rẹ̀ sí mu àgbo yìí oṣù kan ṣoṣo ni wàá fi mu àgbo ìfarabalẹ̀ kó gbọ́ fídíò èkó dẹ̀ fi ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ bẹ́ẹ̀ ni kó dẹ̀ fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin tí ẹ ń gbádùn ètò wa Ọlọ́run gbàdúrà yín organisation wa nídìí ajé àti umura slot ẹ fi ta wá lọ́rẹ́ aláwọn èèyàn tá máa fún tó lè máa jẹ́ sádàkọ̀ fún yín gbogbo wọn tó ń fa tí ò tóra wọn tó wà nílùú òyìnbó bí aláìsí tó rí lẹ́kọ́ tó ìlọsíwájú òṣẹlẹ̀ gẹ́tì àwọn ní special powder wa ní wọn lóríṣiríṣi special powder yìí kì í ṣàwúre kì í ṣẹ̀yọnú kì í ṣẹ̀bẹ̀ àgbà kì í ṣèmùlẹ̀ kì í ṣàwọ́rò kì í ṣoṣólẹ̀ iṣẹ́ tó ń ṣe ni pé bí sínú láìtàlá solid barrier máa wà láàrin wa àti evil world àwọn ẹ̀mí òkùnkùn wọn ní access sí ẹ̀wà dẹ̀ máa rógbò ẹ̀lò back so pẹ̀dẹ̀ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì kata bulldozer met fibroid ó wà effective gidi fẹ́ni tó bá ní fibroid àbí tó ní blockage tube ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power àti caterpillar fún obìnrin fún ọkùnrin tí ẹ pé ìdákọ́lẹ̀ ń dà láàmú tí ó lè perform dáadáa arógbòsá ìdákọ́lẹ̀ onídìíalẹ̀ gẹ́ẹ̀tì mẹ́tẹ̀ẹ̀ta yìí caterpillar transformer àti miracle leaves sí ganan gbìyànjú kó gẹ́ẹ̀tì ẹ̀ fẹ́ni tí wọ́n ta lọ́fà tí nǹkan rìn lára ẹ̀ tó yẹ pé wọ́n gbé nǹkan sínú wúńbù ẹlòmíì wọ́n gbé nǹkan sínú ovary ẹ̀ obìnrin míì abẹ́ni tí nǹkan rìn lára ẹ̀ tó ń forí kókó alátakò tó ń jẹun lójú oorun èyíkéyìí nínú àwọn àìsàn inú àbójẹ poison gẹ́ẹ̀tì miracle leaves ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti má ìzẹ́mzẹ́m àti senna leaf láfi preserve ẹ̀ obìnrin gẹ́ẹ̀tì caterpillar ó wà effective láti lè lóyún fún infertility láti lè lóyún ní kíákíá ẹ gẹ́ẹ̀tì ìsọ̀yè memory booster ó lágbára púpọ̀ fọmọdé àti fún àgbàlagbà ó lágbára gan oògùn ìsọ̀yè kódà kó lọ́wọ́ ayé nú ẹ gẹ́ẹ̀tì all in one natural herbs ikú nìkan ni kò lè wò gbogbo powder wa àwọn product wa ló gba láàbù kọjá ó dẹ̀ wà halal so ó wà scientific approved àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country ní Asia continent ni mo ní káwọn ọmọ ìyá mi kẹ́ máa jàǹfààní ẹ̀ so gbọ́ àwọn tí ò bá lágbára láti ra product wa àwọn ìpọ́n tá bá filẹ̀ á lè máa jẹ́ sádàkọ̀ fún yín láfi ní kẹfìn nǹkan tá bá lágbára sáyé àkáǹtì àwọn aláìní á lè máa jẹ́ sádàkọ̀ járíyà fún wa jàre so ẹ gẹ́ẹ̀tì ọ́ọ̀lì wọn ikú nìkan ni kò lè wò cancer diabetics asthma àìsàn ọlọ́jọ́ pípẹ́ olóògùn sí kò lọ ó lọ́wọ́ ayé inú lẹ́sẹ̀ ayé inú prevention ni treatment ni cure ni ó wà effective ẹ WhatsApp wa lórí +2761295638 bákan náà ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì ẹ WhatsApp wa fún èké nínú ìpèníjà bóyá ayé ń dàyàn láàmú bóyá ìlọsíwájú ọba àbúwà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization health and spiritual department lórí nọ́mbà ilẹ̀ kan sí +2761295638 ẹ̀kọ́ sàrà wà tá fi ń treat àwọn èèyàn ẹ̀kọ́ àwẹ̀ wà tá fi ń treat àwọn èèyàn àwọn powder tó legit tí ò lẹ́bọ lẹ́rú wà tá fi ń treat àwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú orúkọ Ọlọ́run masalamu wa ilẹ̀ nìkan ìyàdó àwa.